لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ولا إلى الفاتحة. Aya Quran wo ni wọ́n kà ní fọ́nrán yìí òun ni Ayatul Kursi, Quran chapter 2 verse 255. Kí ni ìtumọ̀ aya yìí ní èdè abínibí? Ẹ rí pé pásítọ̀ tí wọ́n ń ka aya yẹn fún ó kàn ṣe àmín 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 torí pé tó bá ti ń ka Quran, tó bá ti ń ka nǹkan kan lédè Lárúbáwá àwọn èèyàn á máa ṣe àmín. Bẹ́ẹ̀ ìtàn Ìjàpá àti Yánrinbo ni. Kí ni ìtumọ̀ aya yìí ní èdè abínibí? Ó ní Allahu kò sí ṣìgìdì kan tí a gbọdọ̀ jọ́sìn fún ní ọ̀nà òdodo àyàfi òun. Alààyè, alámòjútó ẹ̀dá, kì í tòǹgbé bẹ́ẹ̀ kì í sùn. Tirẹ̀ ni ohunkóhun tó wà nínú àwọn sánmọ̀ àti ohunkóhun tó wà nínú ilẹ̀. Ta ni ẹni tí ó máa ṣìpẹ̀ lọ́dọ̀ rẹ̀ àfi pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀? Ó mọ ohun tí ń bẹ níwájú wọn àti ohun tí ń bẹ lẹ́yìn wọn. Wọn kò sì ní mọ̀ àmọ̀tán nípa kinní kan nínú ìmọ̀ rẹ̀ àfi ohun tí ó bá fẹ́. Àga rẹ̀ gbà ààyè ju àwọn sánmọ̀ àti ilẹ̀. Ṣíṣọ́ sánmọ̀ àti ilẹ̀ kò sì dá a lágara. Allahu ga, ó tóbi. Ìtumọ̀ ẹ̀ nìyẹn, kò ní ìtumọ̀ kankan. Kò ní ìtumọ̀ kankan, wọ́n kàn ń ṣe àpèjúwe ṣìgìdì Allah. Kì í tòrùngbé, kì í sùn. Bẹ́ẹ̀ ṣìgìdì náà tẹ́ bá rí ṣìgìdì ò kì í tòrùngbé, kò dẹ̀ kì í sùn. Wọ́n ní àga oríṣiríṣi irọ́. Gbogbo àwọn nǹkan tá à ń kà yìí wọ́n kàn fi ń ṣe àpọ́nlé fún ṣìgìdì Allah ni. Wọ́n dẹ̀ ń kà fún àwọn èèyàn wa, àwọn èèyàn ń ṣe àmín. Nǹkan tó máa ní káwọn kan máa kà pé wọ́n máa ṣọ́ wọn ni. Ẹ̀yin èèyàn wa, ẹ jára yín. Ẹ̀sìn Islam irọ́ lásán ni. Gbogbo nǹkan tó wà nínú Quran ìtàn Ìjàpá àti Yánrinbo ni. Ohunkóhun tí wọ́n bá ti ń kà fún yín ní èdè Lárúbáwá tàbí tí wọ́n bá ní kẹ́ ẹ máa kà ní èdè Lárúbáwá, ẹ tètè lọ mọ̀ pé nǹkan tí ẹ fẹ́ máa ka nǹkan yẹn fún kò kí ń ṣe tọ̀dọ̀ ti yín. Torí pé Ọlọ́run Olódùmarè kò kì í ṣàṣìṣe. Ó dá wa ní Yorùbá, ó fún wa ní èdè Yorùbá. Tá a bá fẹ́ gbàdúrà, tá a bá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, èdè Yorùbá náà la máa sọ. Kò ní ká lọ kọ́ èdè tí kò kí ń ṣe èdè tọ̀dọ̀ tiwa. Ẹ̀yin èèyàn wa, Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Ère inú Kàbá ni. Èdè Lárúbáwá nìkan ló gbọ́. Arab deity ni. Àwa náà ní àwọn deity wa, Ògún, Ṣàngó, Ọbàtálá tí Ọlọ́run Olódùmarè fún wa. Tá a bá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ Olódùmarè, tá a bá ti wúre nídìí àwọn kìíní, wọ́n máa gbé ìwúre wa lọ sọ́dọ̀ Olódùmarè. Allah tẹ́ ń ṣe àdúrà sí, Allah ò mọ̀ yín rí, Allah ò lè gbé nǹkan kan lọ́dọ̀ Olódùmarè. Irọ́ lásán nítorí ẹ ò kí ń ṣọmọ Allah. Ẹ̀yin èèyàn wa ẹ jí. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Pásítọ̀ tí wọ́n ka kinní fún náà ò mọ nǹkan kan, àmọ́ ó nọ́mà kí pásítọ̀ máa ṣe àmì láti ṣe àpọ́nlé àwọn àáfàá tí wọ́n wá. Ẹ̀yin èèyàn wa, ẹ̀sìn Islam irọ́ ni. Ohunkóhun tí wọ́n bá fẹ́ kà fún yín, ẹ ní kí wọ́n kà á ní èdè Yorùbá, èdè tẹ́ gbọ́yé, torí ọ̀pọ̀lọpọ̀ ọgbà èpè ni wọ́n ń ṣe fún yín, ẹ̀dẹ̀ ń ṣe àmì. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró. Ó dìgbà.